all these delay tactics and everything going on is just so they can bring in the other case before Talolong is finally released. Because wọ́n nígbàgbọ́ pé tán bá ti release Talolong tí ó máa ti ilé wá sí kóòtù, àwọn lè má lè rí gbé láti tì mẹ́wọ̀n mọ́. And Talolong ò tí ì submit fún wọn the way tán fẹ́ jẹ́ kó submit pátápátá. Part of that submission will be. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. They want Talolong láti agree and accept kó dẹ̀ sign àwọn nǹkan kan. Ààrẹ ẹ̀dẹ̀ máa jẹ́ pé lọ́yà adájọ́ lè sọ pé ó gbọ́dọ̀ dárúkọ àwọn ẹni mọ́ tó rán ló ba àwọn lórúkọ ọjọ́ ọ̀dẹ̀ síbẹ̀ wọ́n. Màá fi ẹlẹ́sùn mọ́jọ́ tán bá tún lọ bú wọn tán bá mẹ́rin wá. Á ṣèdájọ́ lórí ẹ̀. Ìyẹn possible. That's simple and that's right. Bọ́ ara àwọn nǹkan tí ò bójú mu tèmi mọ̀ tán fẹ́ fi kún ọ̀rọ̀ yẹn ni pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa mọ́. Ó tiẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan. Yes. Ó wà lára ohun tán fẹ́ fọ́ọ̀sì sí bọ̀bọ̀ yẹn lọ́rùn. Which I know wọ́n mọ̀ pé ìyẹn ò lè work. But if they victimize him and keep him in there much longer, they can start bringing all these things up and saying, ara àwọn condition, kìíní kan. So, kí wá ló mú kìíní dàbí kó fẹ́ dẹrùn, ó fẹ́ rí báyìí. Ẹ má gbàgbé, bàbá US máa mú yẹn wọ́n pe gbólóhùn kan lẹ́nu. Wọ́n nígbà tí wọ́n gbé dé ọ̀dọ̀ adájọ́ lẹ́nu. Wọ́n ní normally, wọ́n quote section yẹn nínú Kwara State law, nínú Kwara State kìíní. Wọ́n ní ẹni tó bá ṣerú nǹkan tí Talolong ṣe yẹn tán mú ìwé ìpẹ̀jọ́ lọ fún tí wọ́n dẹ̀ rí tí ò gbà wọ́n ní ilé ẹjọ́ lè sọ sẹ́wọ̀n for 14 days mákìtó ẹ̀kọ́lẹ̀ wọ́n ní ilé ẹjọ́ lè sọ sẹ́wọ̀n for 14 days. Wọ́n ní ṣùgbọ́n lẹ́nìí adájọ́ yẹn wé ìfọ̀ ẹ̀ fún wípé torí pé gbà tán bí Talolong ní torí pé òun ò mọ nǹkan tó wà ń bẹ̀ òun ò dẹ̀ mọ reason tán fi mú wá òun dẹ̀ sọ fún wọn pé kán jẹ́ kí òun rí agbẹjọ́rò òun lọ́ọ̀yà òun, which is the right thing tó yẹ kó sọ because Talolong is not a lawyer. So tí lọ́ọ̀yà bá mú nǹkan wá fún un ó yẹ kó jẹ́ kí lọ́ọ̀yà tiẹ̀ náà mọ̀ nípa ẹ̀ kó tó máa sign àbí kó tó máa gbà. Wọ́n wá ní nígbà tó sọ bẹ́ẹ̀ wọ́n ní adájọ́ yẹn ló máa wéèfù 14 days tó yẹ kó tún lọ sẹ̀wọ̀n yẹn. But US máa mú jó yé wa pé kódà lábẹ́ òfin Kwara ọjọ́ yẹn gangan ká ní pé kì í ṣe pé Talolong ti wà ní custody àwọn correctional kìíní ni wípé ọjọ́ yẹn gangan ọlọ́pàá tó tẹ̀lé wọn lọ yẹn ó yẹ kán arrest Talolong ní ó yẹ kán lọ tì mọ́lé ni torí pé kò gbàwé yẹn. So it make sense sí yín now. Wọ́n wá ní adájọ́ wá ní ó dáa pé kí wọ́n ka ẹ̀sùn tí wọ́n fi kan Talolong yẹn ẹ̀sùn tuntun tán kà sí létí kó gbọ́ ìgbà tán kà sí létí tán wọ́n ní wọ́n wá bí Talolong wá sọ pé òun ò jẹ̀bi ẹnu US máa mú láti gbọ́ mo rí fídíò yẹn wọ́n ní Talolong ní òun ò jẹ̀bi. Wọ́n ní adájọ́ wa ní okay since tí lọ́ọ̀yà Talolong ò sí ní court wọ́n lè gbọ́ ẹjọ́ yẹn wọ́n dẹ̀ lè ṣe nǹkan kan ṣùgbọ́n wọ́n wá sún ẹjọ́ yẹn di bóyá on the 11th next month because at least yóò ti ní time láti rí lọ́ọ̀yà ẹ̀ so that lọ́ọ̀yà ẹ̀ máa lè advice ẹ̀. Normally nílùú tèmi ń gbé wọn à lè ka ẹ̀sùn sí Talolong lọ́rùn bẹ́ẹ̀ yẹn kan ní kó máa plea except his lawyer is there or there is a lawyer representing his interest who will counsel him wípé ẹ̀sùn tán fi kàn án ní tó máa explain ẹ̀ fún tó lè máa sọ option tó ní fún but wọ́n náà ti ka ẹ̀sùn yẹn fún lénìí wọ́n dẹ̀ ti jẹ́ kó enter plea ṣẹ́tìrì ara nǹkan tá à ń sọ nìyẹn but after that adájọ́ wá ní no ẹ take note àárín yìí o adájọ́ wá ní no kí wọ́n dá padà sí ọgbà ẹ̀wọ̀n títí di on the 11th by then ó yẹ kó ti rí lọ́ọ̀yà which means ẹjọ́ lọ yé yín pé now what they are trying to tell you ni pé it is already established now pé adájọ́ míì tún ti ní pé kán fi Talolong sínú ẹ̀wọ̀n so ó lè di lọ́la wọ́n sọ pé ẹjọ́ ti tẹ́lẹ̀ yẹn wọ́n ti parí ẹ̀ wọ́n ti dànù kí Talolong kó máa lọlé wọ́n ti ẹ̀sẹ̀jọ́ mọ́ but Talolong cannot go home based on what they said today because another judge already said ẹ dá padà sẹ́wọ̀n tó bá di on the 11th ẹgbẹ́ wa. So start thinking about that. Indirectly, they already got what they wanted. They delayed Talolong in there up to the time they can bring him and bring another case against him. That is why Lagbaji's case is very important to them. So I'm going to put something track at the ẹjọ́ yẹn wọlé. So I'm going to ọ̀rọ̀ bẹ́ẹ̀lì Talolong ti ń bẹ̀rẹ̀ ni wọ́n ti ń gbìyànjú kìíní yẹn lemọ́lemọ́ pé they need to
start another case. In case, if it's going to work, we still need to hold him. Until we get, until they get total submission. Which means, right. Pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ́ tán ìjà ló máa ń dálẹ̀ ohun tẹ́ fẹ́ dálẹ̀ lẹ dálẹ̀ yìí ẹ̀yin tẹ́ dẹ̀ dálẹ̀ lẹ máa yanjú ẹ̀. Yes, mo fẹ́ wo iye ẹ̀bẹ̀ tẹ́ fẹ́ kí Talọlọ́run àti àwọn èèyàn kan bẹ̀. Mo dẹ̀ fẹ́ wo iye kóòtù tí wọ́n fẹ́ sùn Talọlọ́run sí tó dẹ̀ máa lọ bẹ̀bẹ̀. Then at the end of the day èmi àti yín ojú wa ló jọ máa ṣe. Ṣé wọ́n máa fi Talọlọ́run lẹ̀ kó máa lọ àbí wọn ní filẹ̀? Mi ò wá jiyàn o, wọ́n lè torí ọ̀rọ̀ tá à ń sọ yìí o kí wọ́n ní ẹja dójú tì wọ́n ẹja filẹ̀. Ọpẹ́ ní fọ́lọ́run. Kódà máa tún jáde máa wá dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé ẹ járọ̀ wa ẹ sọ wá donírọ́. Because èmi ò wọ́n argue pẹ̀lú èèyàn blindly. But at the same time mo fẹ́ jẹ́ kí wọ́n rántí pé kò sí nǹkan tó kan Talọlọ́run pẹ̀lú ohun tí èmi ń sọ lórí ìkànnì mi bí àti ohun tí mò ń ṣe. Talọlọ́run ò rán mi iṣẹ́. I'm doing my own show. As a human rights activist, as somebody that doesn't like to see people being cheated. So if you have anything against what I'm doing, you need to have it against me, not Talọlọ́run. Don't take your annoyance of what I'm doing right now or whatever I'm saying and put it on Talọlọ́run. Tó bá lo mọ Ọlọ́run, tó lo lọ́lọ́run, tó dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run yẹn, tó dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Má mú ọ̀rọ̀ tèmi àti show mi tí mò ń ṣe kò wá nítorí ẹ̀ ló ṣe ń fìyà jẹ Talọlọ́run. Lọ jókòó nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ kó ronú kó rorí ara ẹ̀ ó sórí ẹ pé pẹ̀lú ohun tó ń sọ àti ohun tó ń ṣe. Is it right? Ṣé èèyàn máa ń fìyà jẹ aláìṣẹ̀ ni? Báwo ló ṣe máa ní mi ṣe nǹkan ó bí ẹnu ó dùn ẹ̀ àwa ní Talọlọ́run ló máa jìyà ẹ̀. So why will you tell me not to talk again, not to speak? Who are you? You must be a narcissist. It's only narcissists that will say when they speak they don't want anybody to go against what they say. So if you are not a narcissist, you shouldn't be telling people that everybody should keep quiet. Ẹ ṣàfihàn ẹ jẹ́ àṣẹ bá ṣe fẹ́ ìyẹn nìkan ló lè yanjú ẹ̀. Tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí kò ní yanjú. You are a narcissist. It's only narcissists that act that way. Ẹ mọ̀ pé a ní ìyá gbóǹkan kan báyìí náà gbóná ṣe wọ́n ṣe ni ẹ̀. Alẹ́ mi ni o, èmi ni ohun tí bá ti sọ ní kẹ́gbọ́, èmi la fi rán. Those are narcissists. It's part of their traits and characteristics. That's how they act. When they speak, they don't want anybody to say nothing else. When they act, their word is final. Don't check them. And whatever they tell you, that is it. Don't change it. If you say no, you are not going to accept it. Then they will try everything within their reach, in their power, to subdue you and make you submit totally and accept whatever they want to force down your throat. That is what you are seeing at play right now. These are things we told ourselves right from the start. We told ourselves right from the start, and like I said, if Talọlọ́run comes out tomorrow and say, lawyer banks, yes, so be it, and we will support him. We will support him, but we will know deep down inside us, àwọn ẹni burúkú èkejì Sátánì kan wọ́n kóra wọn jọ wọ́n kún ìlú Ìlọrin. We already know that. That is a non-fact. That is an established fact. Tẹ́ ẹ̀ lè parẹ́ mọ́ láíláí. Tẹ́ ẹ̀ lè yọ kúrò nú ọ̀rọ̀. B'Elédùmarè bá dẹ̀ ní ẹ máa jìyà sẹ́yìn ilé ayé. Ẹ sì máa jẹ́ kẹ́ tó lọ. Àmọ́ ọwọ́ Elédùmarè nìyẹn wà. Kò sí lọ́wọ́ mi, kò sí lọ́wọ́ ẹnikẹ́ni. B'Elédùmarè bá fi ẹnikẹ́ni ṣe bá sábà bí pé látọ̀dọ̀ wọn nìyẹn sẹ́yìn ó ti wáyé. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́. Tó bá yẹ ẹlòmíà ní ọmọ òun ṣoríire ó gba kinní kan àbí wọ́n fún ní kinní kan ó wá débẹ̀ wọ́n fún ẹ̀yẹ ṣe ọwọ́ yín wò. Ẹlòmíà ní ẹnìkan ló lọ takò mí ló lọ ṣe kinní kan ìwọ ò takò yàn. Èèyàn kan ní ẹnìkan kò lágbésùnmọ̀mí òjò fọ́tìwé ìlú òyìnbó tó mọ̀ pé tí wàá padà ṣiṣẹ́ ó dẹ̀ ti wùwà agbésùnmọ̀mí náà tó jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá fẹ́ kóra wọn jọ kán kọ̀wé sí gbogbo àwọn consulate tó wà káàkiri pé agbésùnmọ̀mí yẹn tó mọ̀ pé ó ti make it very easy for everybody now. You know that, right? So mọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé tán bá sọ bẹ́ẹ̀ tán bá ṣe bẹ́ẹ̀ wọn parọ́ mọ́ ẹ wọn dẹ̀ ṣe àṣìṣe because ó ti wùwà ẹ̀ ó dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ jáde lẹ́nu. Tí evidence yẹn bẹ́ẹ̀ wà tán tó máa fi back ẹ̀ up fídíò gbogbo tó ṣe àti ibi tó ti ń sọ wọ́n bẹ́ẹ̀ fi gbáǹdì
àti gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ wá kórúkọ gbogbo yín síbẹ̀ ló bá tán I don't care let Nigerian government tán lọ máa bá wọn fà á pé ẹ kì í ṣe bẹ́ẹ̀ kán wá rojọ́ fún wọn pé irọ́ ni wọ́n pa mọ́ wọn pẹ̀lú gbogbo video evidence tó kúnlẹ̀ bí rẹ́rẹ́ kán wá sọ pé irọ́ làwọn èèyàn ń pa ẹ wá sọ pé wọ́n clone yín ni wọ́n clone voice yín ẹ̀yin kọ́ lẹ̀ wà nú àwọn fídíò yẹn ẹ wá sọ bẹ́ẹ̀ already àtìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ní kéèsì yín ti wà láwọn ibì kan tó yẹ kó wà sọ̀rọ̀ pé wọ́n kàn wá parọ́ mọ́ wa ní òṣẹlẹ̀ some people are following you might think it is nothing àníṣe ẹ̀ẹ̀kan mọ́ ní ẹ ti gbé ta lọ lọ́hùn gan ẹ ti gbé lọ ẹ dẹ̀ ti gbé síbi tó gan ò lérò òun gan bó ṣe wà yẹn kò mọ bó ṣe tó kò mọ̀ mọ́ kò mọ̀ ó dìgbà tó bá jáde kó tó mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ilé ìtẹ̀dẹ̀ ń parọ́ tẹ ní wọ́n fẹ́ gbé sálọ ń sálọ kò sí nǹkan kan tó ń sálọ fún yín ilẹ̀ Yorùbá la rán níṣẹ́ sí ilẹ̀ ní ó dẹ̀ ti jíṣẹ́ ó lè rìnrìn àjò lọ bí tó bá wù ú nígbà tó bá wù ú ṣùgbọ́n ilé bàbá ọmọ òun bọ ọmọ lẹ́rù kò sá lọ síbi kankan fún anybody kò sá lọ tó bá wù tó bá fẹ́ rìnrìn àjò gbafẹ́ bẹ́yìn náà ṣe máa ń ṣe ẹ máa ń lọ Mẹ́kà yes òun náà lè rìnrìn àjò lọ bí tó bá wù yóò dẹ̀ tún padà sílé bàbá ẹ̀ tí sì nǹkan tó máa ṣe even kó di Muslim that's his choice to make not mine not anybody's bó nílé ṣe bá kọ̀ tí òfin gbámọ́ eléyìí tó ti fínlẹ̀ ò lè parun àmọ́ bàbá wa US imam mo fẹ́ jẹ́ kí ẹ lọ ṣàkíyèsí ohun tó ṣẹlẹ̀ lánàá tẹ́ ẹ̀ bá ó ṣeé ṣe ẹ̀yin lè má gbọ́ gbogbo ohun tó ń sọ bọ́ ẹ lọ wo fídíò yẹn ara àwọn tó ṣùgbọ́n yín tó sáré sí yín tí wọ́n ń gbé yín wọ́n ń pe blood of Jesus lẹ́yìn lórí ẹ tẹ́lẹ̀rú ẹni tó máa sọ fún wọn náà yẹn pé ẹ wọ́n pe blood of Jesus lẹ́yìn lórí bá ṣe ń pe àwùsùbìlà lẹ́yìn lórí ni àwọn tó wà ń bẹ̀ náà ń pe blood of Jesus àwọn tó wà ń tòsí yín gbà yẹn nìyẹn àwọn náà sáré sí yín àwọn náà ṣùgbọ́n yín gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí Yorùbá gbogbo ohun tó ní kálukú wa bá ń ṣe láyé ẹ jẹ́ ká máa rántí ẹ jẹ́ ká máa rò ó pé ìhà wo la kọ́ síra wa kí lohun tá à ń ṣe fúnra wa ọgbọ́n tí mo gbọ́n agbára tí mo ní ọ̀nà wo ni mò ń gbà lò ṣé mò ń lò ó síbi tó dáa àbí mo fi ń ní ọmọ làkejì lára mo challenge yín agbẹjọ́rò US imam tí ẹ̀yin bá jẹ́ lọ́ọ̀yà ta lọ lọ́hùn ṣé máa accept gbogbo nǹkan tó ń ṣe fún ta lọ lọ́hùn tó máa tẹ́ yín lọ́rùn tó máa tẹ́ yín lọ́rùn gẹ́gẹ́ bí agbẹjọ́rò tẹ́ bá jẹ́ agbẹjọ́rò fún ta lọ lọ́hùn tó máa tẹ́ yín lọ́rùn mo mọ̀ pé tẹ́ bá máa dáhùn ìbéèrè yẹn lọ́nà tó tọ́ àti tó yẹ mo mọ̀ nǹkan tẹ́ máa sọ bọ̀ mo mọ̀ pé at the same time ẹ ní dáhùn béèrè yẹn lọ́nà tó tọ́ àti tó yẹ ẹ sì máa fọgbọ́n gbé nítorí títẹ̀sìn bọ̀ gbogbo ẹ̀sìn tó wù ká máa sìn nílé ayé tó bá ti ní ká máa fìyà dẹ̀yàn láì nídìí ẹ jẹ́ ká rò ó dáadáa ẹ jẹ́ ká níbẹ̀rù Elédùmarè. Làbíbù ìwọ tó gba àdọ̀bálẹ̀ ìyá oníyàá tán tó tún gbé ẹjọ́ ọmọ ẹ̀ lọ sí kóòtù ìwọ nu o Ọlọ́run nu o ìyẹn títí ọ̀dọ̀ Elédùmarè tó wá rí títí tilé ayé Elédùmarè á ṣe atọ́nà ẹ̀ Elédùmarè á fojútùú sí nítorí pé kí ni ohun tó ní kálukú wa gbogbo wa tá a bá ṣe nílé ayé yìí á gbà dájú ẹ̀ nílé ayé kó tó di pé á lọ gbà tọ̀run mo fẹ́ jẹ́ kí ìyẹn kó máa yé gbogbo wa fẹ́yìn tẹ ní ẹ̀bẹ̀ ni àwọn kan ni wọ́n ní kó má bẹ̀bẹ̀ kò sẹ́ni ṣẹ́ni pé gbogbo èèyàn dákẹ́ kò sẹ́ni tó ní kó má bẹ̀bẹ̀ ẹ dẹ̀ sọ pé ó ti kọ lẹ́tà ó ti sign ẹ̀ kò sẹ́ni tó dispute ẹ̀ kò sẹ́ni tó bẹ́ anybody jà lórí ẹ̀ right lawyer Banks yẹn olóńdà nǹkan rú no lawyer Banks know what he's doing he's a lawyer he's protecting his client's interest kò yọjú sí client ẹ̀ láti jọ́ kí ló tí ò yọjú tọ́ máa fún láàyè ó máa yọjú tọ́ máa gbà láàyè tí ò dẹ̀ ní sí wàhálà tí ò ní sí yọ ṣé client tí wọ́n náà ń gbé bọ̀ ní kóòtù tí accident ń ṣẹlẹ̀ tẹ́mi èèyàn mẹ́rin ń lọ àti lọ́ọ̀yà tó jẹ́ pé right from day one tán ti yọjú sí kóòtù sí ẹjọ́ làwọn èèyàn ti ń lẹ̀ wọ́n lóko wọ́n ti ń ba mọ́tò wọn jẹ́ and you said kò yọjú sí client ẹ jẹ́ ká máa níbẹ̀rù Ọlọ́run ò ká máa rò dáadáa ká tó máa dá àyàn kankan lẹ́jọ́ àbí before we call anybody any name or before we take sides ẹ jẹ́ ká máa examine nǹkan dáadáa ká wá fira wa sípò ẹnìyẹn ọ̀rọ̀ sẹ́ni wò ká lè sọ ohun tó ń dùn ni yes he's a lawyer but ní Nàìjíríà yẹn náà ni
àìmọye lọ́ọ̀yà tán ti yanjú dànù nítorí kéèsì tó ṣe kẹ́ni ẹlẹ́ni kó fi ẹ̀mí ẹ̀ sínú ewu ni nígbà tó mọ̀ pé ewu wà. Ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ tó bá wà láyé ló sì máa yọjú kóòtù tó máa ṣe ojú olùjẹ́jọ́ ẹ̀. Òkú tó ti kú òkín bá láyé rojọ́ mọ́. So ẹ jẹ́ ká rò ó wípé could this man have a reason for everything he's doing? Moreover, wọ́n ti sọ nínú kóòtù níbẹ̀rẹ̀ ẹjọ́ pé àwọn fẹ́ rí wọn jẹ́ káwọn rí. Adájọ́ dẹ̀ ní ẹ gbà wọ́n láàyè kan rí. Kí ló fún yín l'assurance pé wọ́n sì jẹ́ kan rí? Kí ló fún yín l'assurance yẹn? Ohun tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká máa bíra wa nìyẹn. And then ẹ wá mú yẹn wá kẹ́ mú mọ́ ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ yẹn lára àwọn oníṣẹ̀ṣe. Wọ́n ní àwọn làwọn gba méjèèjì. Ẹni táwọn kọ́kọ́ gbà ní olóbì, which means the first day nígbà tí ìyá ọlọ́pàá wèrè yẹn ṣẹ́rí gbogbo atótónu àti ariwo tó wà nílẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àti gbogbo every other one tó bá máa attach mọ́ ìyá wèrè olórí burúkú tó pèrè ní commissioner of police in Kwara yẹn òun ló dá gbogbo wàhálà ilẹ̀ báyìí. Because tí òun ò bá ní pé kán lọ títa lọ́lọ́run mọ́lé kán gbé lọ́lé ẹjọ́ kan tì mọ́lé, ẹjọ́ tí wọ́n ń kà síta lọ́lọ́run lọ́rùn ó báyàn lórúkọ jẹ́ ẹjọ́ pé ok ó jẹ̀bi àbó jẹ̀bi ní ìjẹ̀bi ok àsun ẹjọ́ dijọ́ báyìí ẹ lọ gba béèlì ẹ lọ mú nǹkan báyìí wá kó máa tìlé wá kó wá máa jẹ́jọ́ bó ṣe yẹ kẹ́jọ́ yẹn rí kó lọ nìyẹn kó látọgbà ẹ̀wọ̀n lọ rárá for now because wọ́n ti ṣe case wọ́n ti dájọ́. Tí a bá rí kíní kan ó ń yà mí lẹ́nu má dẹ̀ sọ̀rọ̀ yẹn láṣàlẹ̀ yìí ó ṣe ni láàánú ó dẹ̀ dojú ti ni púpọ̀ wípé a rí àwọn agbẹjọ́rò tó dángájá ní ilẹ̀ Yorùbá wa ń bẹ̀ yẹn tí wọ́n máa dìde pé you know what mi ò béèrè owó kankan ohun tó ń ṣẹlẹ̀ yìí lábẹ́ òfin báyìí lórí mo dẹ̀ ṣetán àwa iye báyìí àkóra wa jọ because let me not lie to you either we like it or not apart from whatever that Allah might have done àwọn tí wọ́n mú wọ́n ṣe àṣemáṣe wọ́n dẹ̀ ṣẹ̀ sófin because he was arrested and taken to Ìlọrin the wrong way not the right way. Kò síbi tí wọ́n fẹ́ gbé gbà kò dẹ̀ sí mọ́ yẹn fẹ́ sọ ara àdínì yẹn tí mi lẹ̀ ní dákẹ́ màá dẹ̀ tó I'm still going to bring that issue up. Ìyá ọlọ́pàá tán ló ti retire yẹn they need to bring that back ó ní láti fojú balẹ̀ ẹjọ́. Under what circumstances ni wọ́n jíyàn gbé láti Ìbàdàn wá bá ẹ tó wá ní kan gbé lọ ilé ẹjọ́ kan lọ tì mẹ́wọ̀n irú warrant of arrest wo náà mú wá bá ẹ irú question wo ló bi wọ́n ṣó bi wọ́n pé báwo náà ṣe mú dọ́dọ̀ ẹ̀. Did you take into consideration pé tó bá já wọn fúnra wọn náà lọ mú jọ yẹn wípé tí bọ̀bọ̀ ẹ̀ bá yarí mọ́ wọn lọ́wọ́ kó wọn lọ ń kọ́ did you take into consideration what could have happened pé wọ́n lè ti pa bọ̀bọ̀ ìdànù which Adépọ̀jù said it ó ní tí àwọn bá ń ṣe tó níbẹ̀rù Ọlọ́run táwọn fi tọmọlúàbí sí ni àwọn ọmọ nǹkan táwọn lè ṣe àbí kò sọ bẹ́ẹ̀ ni ó sọ náà the video is out there ẹ jọ kí ni ta Ọlọ́run ṣe tó wà rántí pé wọ́n fi tọmọlúàbí sí wọ́n lọ fúnra wọn gbé wọ́n jí gbé and he's telling us pé tó bá yẹ pé àwọn fi tọmọlúàbí ṣe àwọn sì níbẹ̀rù Ọlọ́run ṣé ta Ọlọ́run pààyàn ni àbó fi tipátipá bọ́mọ kékeré lò kó yé mi because every time I remember this I ask myself what did this guy actually do to warrant this kí ló ṣe gangan because gbogbo àtàmọ̀ gbogbo ẹjọ́ rándanrandan tó ń kó mọ́ra wọn yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò dẹ̀ make any sense. We even know people èmi ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ni because I'm not going to base my argument on that. That is not necessary. We know people that did worse than whatever they are saying Alolong did and nothing happened to them. So àwa wo gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ara àwọn lọ́ọ̀yà tó kójú òṣùwọ̀n tó dángájá tán lè dìde pé we know this thing is not right and we are going to that court. A dẹ̀ máa lọ ṣe kí ni a máa lọ ṣe the right thing. Tí àwọn ò fẹ́ fi tẹ̀sìn ṣe because problem tí most people ní nídìí ọ̀rọ̀ ẹ̀ ni pé everybody ń sá sẹ́yìn religion everybody lọ ń sá sẹ́yìn religion oh I'm a Muslim àwọn Muslim ò like nǹkan tó ṣe I know what they are doing to him is not right but wọ́n ló sun Kùránì so àwọn Muslim I like it ó sùn wí ẹ̀sìn wa that is the excuse most of you are giving most of you are hiding under that excuse. Àwọn tó jẹ́ Christian níbẹ̀ náà wọ́n ń sá sẹ́yìn pé àkàbà lọ́sìn wọn náà because wọ́n ti attack yín right from the onset pé kí ló kàn tẹ̀yìn Christian bẹ́ẹ̀ so most of you don't want to be involved pé kọ́ máa lọ ní àwọn Christian ní no
This has nothing to do with you and your religion. Ẹ̀yin kọ́ lẹ ránṣẹ́. Just like I told the people telling us pé ẹ̀yin lẹ ti débẹ̀. No, ìyálàyà àti bàbá ńlá bàbá tí yín ló ti débẹ̀. Àbí ṣé ìgbà tí ta Ọlọ́run jíṣẹ́ ta fi ran lórí ìkànnì ẹ̀ ṣe rí mi bẹ́ẹ̀? Ṣé bá tẹ̀ rí mi bẹ́ẹ̀? Ṣé bó ń sọ̀rọ̀ mo dẹ̀ ń listen torí pé mò ń lẹ̀ níbẹ̀ ni? Ṣé ta Ọlọ́run wá bá yín sọ pé Dr. Michael ló ràn òun ló tì òun? Or as ta Ọlọ́run come out to tell any of you pé àwọn supporter mi tó ń wò mí tán tẹ̀lé mi not tì mí? No, the man has a mission. Ó dẹ̀ ń jíṣẹ́ bó ṣe fẹ́ jẹ́. Àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ sí, wọ́n tẹ́tí sí, wọ́n follow ẹ̀, wọ́n dẹ̀ ń gbọ́. Àmọ́ gbà tẹ́ ṣe tán tẹ́ fẹ́ hùwà mọ̀nàfìkì àti àbòsí yín tẹ́ wálé ayé yín wá ṣe tán kọ́ yín láti kékeré ẹni àwọn tó ń wò ló tì sí àwọn náà ti débẹ̀. Ìyẹn common sí yín lẹ́nu, ó common sí yín lẹ́nu tẹ́ bá ti fẹ́ pa àwọn èèyàn lẹ́nu mọ́. But unfortunately for you guys, Elédùmarè ti kẹ́ àwa kan aláǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa psychology. Gbogbo àwọn nǹkan tí ẹ lè máa fi ọgbọ́n ṣe fúnyàn psychologically láti máa brainwash èèyàn, láti máa fìyàn sínú trauma àbí láti máa torment èèyàn kó má bàa lè sọ̀rọ̀ ó yé wa, ìyẹn ò lè work lọ́dọ̀ àwa kan. That is why we are not going to keep quiet. That is why we are not going to keep quiet. And that is why we are not going to stop. Ẹnu ìjọ mẹ́ta ta fi dákẹ́, we just decided to do that to see what you want to do. A dẹ̀ ti rí ibi tẹ́ ń lọ, a ti rí nǹkan tẹ́ fẹ́ ṣe. A ti rí pé ẹ̀kan fẹ́ máa rí dínkù àwọn èèyàn ènìyàn ni. Ẹ dẹ̀ fẹ́ máa rí dínkù gbogbo àwọn tí wọ́n wá ń bẹ̀ yín. At the same time, ẹ fẹ́ máa control narrative by telling everybody pé ẹ dákẹ́, ẹ má sọ̀rọ̀, tẹ́ bá ti sọ̀rọ̀ ànígbà. Like I said, ẹ tó lọ́rọ̀ ló lọ́rọ̀, ibi tó bá lọ lórí ẹ̀ ló lọ. Ìyẹn ò diminish ìfẹ́ ta ní sí. Àní tó bá dọ̀lá sẹ̀, tó dọ̀bálẹ̀, tó ń yínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, tó ń mumi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, tó ń bẹ̀ yín, tó tún wá di Muslim àsìn, iṣẹ́ yín lẹ sọ di Muslim o, òun fúnra rẹ̀, ó tún wá ní mo ti di Muslim, ó wá tún wẹ wọ́nká, ṣèbí wọ́nká ni, ó wá wẹ̀, ó wá gbé ẹ̀sìn yẹn lórí. It's still not going to diminish him. Ìyẹn ò sọ déèyàn yẹpẹrẹ níwájú wa. Ìyẹn ò sọ pé ìyẹn ò tàbùkù ẹ̀ lọ́dọ̀ wa. Because gbogbo wa la lójú, gbogbo wa la rí, gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹni tó bá ní ta lọ́lọ́run ò try tó bá ní kò ṣe tó, ó yá kó náà wá jáde kó wá ṣerú nǹkan tí ta lọ́lọ́run ṣe, ó jẹ́ ká rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń rẹ́rìn tẹ́ ń fìyà jọmọ ọlọ́mọ yẹn, ẹ lè fara da wá ń kọta nǹkan tẹ́ ṣe fọ́mọ yẹn. Ẹ̀sìn tẹ́lẹ̀ ń jà fún yín gangan tán bá mú yín torí ẹ̀, ẹ lè dúró kán ṣe wá ń kọta nǹkan tẹ́ ń ṣe fọ́mọ yẹn fún yín. Ṣé ti rí ibi tí ojú ti tì yín bẹ́yẹn? Wọ́n lójú tó lówó tó kọ́ létí lẹ̀ sẹ́kù ló bá tán. Ibi tí ojú ti tì yín nìyẹn, ẹ̀sìn tẹ́lẹ̀ dúró lórí tẹ́lẹ̀ ń jà fún yẹn. Tán bá torí ẹ̀ mú yín lọ́la, tán wá ní kán ṣerú nǹkan tán ń ṣe fún ta Ọlọ́run fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ nílò 2-3 days níbẹ̀ tẹ́ máa fi renounce, tẹ́ máa fi bẹ̀bẹ̀ pé kán jọ kan fi yín lẹ̀, ẹ ṣàṣìṣe ni. Òótọ́ ọ̀rọ̀ ni. You may not believe it now, but that is the truth. Àbí? Èdè èèyàn kan ló ń sá kìjokìjo káàkiri yẹn torí pé ó fẹ́ wọ Amẹ́ríkà lásán. Amẹ́ríkà lásán ló fẹ́ wọ̀ o. Wọ́n ò mú o, wọ́n ò tí mọ́lé o, wọ́n ò fi nǹkan kan ṣe o. Àbú nǹkan ló ń sá kìjokìjo káàkiri tó ń wá gbogbo èèyàn kiri, ẹ bá mi sọ̀rọ̀, ẹ bá mi pa àwọn èèyàn, ẹ gbà mí lẹ̀. Like I said, wọ́n lè parọ́ ọmọ ẹ lákọ̀ọ́kọ́, but you know this time around o ti wá commit offence yẹn gangan báyìí. Tó jẹ́ pé tí gbogbo ọmọ Yorùbá tí gbogbo ayé bá bẹ́ẹ̀ ranjú wọn, wọ́n á gbé petition ẹ̀ dìde tán bá kọ́ báyìí. Gbàgbé bó ṣe jẹ́ Amẹ́ríkà nìkan kọ́, tó fi mọ́ UK, tó fi mọ́ gbogbo àwọn ìlú tó lórúkọ, wọ́n bá bẹ́ẹ̀ gbé e débẹ̀. Máa gbé Nàìjíríà lọ, kó dẹ̀ máa lọ Saudi Arabia jẹ́jẹ́, kó dẹ̀ gbàgbé bí òkú ṣe jẹ́. Kó dẹ̀ gbàgbé bí òkú ṣe jẹ́. Traveling lásán, ìwọ fẹ́ lọ Amẹ́ríkà lásán, òfin ìpéyàn gan, wọ́n block ẹ̀ ń bẹ̀, òun ló ń sunkún kiri tó ń bẹ gbogbo èèyàn, tó ń sọ pé kán bẹ wá nǹkan ṣe sí. But you can be part of the people that lock somebody's sons up for that many days. Inú ẹ̀ dẹ̀ ń dùn. Ìwọ kan náà ni wàá máa wá sórí íńtánẹ́ẹ̀tì, wàá máa pariwo, wàá máa ṣe update, ò wá níṣẹ́ mọ́. Ọmọ inú ẹ̀ ń kọ́lé òun jìṣó, ò níṣẹ́ mọ́. Wá dọ́dọ̀ ìyá, ò ń parọ́, ò mọ nǹkan kan pa ẹ̀. Ó tún ní wọ́n parọ́ ọmọ ẹni, ó tún ní ẹ ti yanjú ẹ̀. Ṣé ibi tẹ́ yanjú ẹ̀ sí ni? Ibi tẹ́ yanjú ẹ̀ sí ni? Kéèsì mi tún dìde. Ẹ wo ẹ̀yin èèyàn, ẹ má bínú, àkókò ti lọ. Ọ̀rọ̀ pọ̀ o, ọ̀rọ̀ wà, but mo sì fi wọ́n síkùn. Àsìkò àti sọ àwọn ọ̀rọ̀ yẹn ò tí tó. Àsìkò àti sọ àwọn ọ̀rọ̀ yẹn ò tí tó. A sì máa sọ. I still want to watch where this is heading to.
fẹ́ wo ibi tí ọ̀rọ̀ yìí ń lọ fẹ́ wo ohun tí wọ́n ń ṣe. ṣe rí ìyá ọ̀gá ọlọ́pàá tẹ́lẹ̀ yẹn tán tó ti resign yẹn torí mi náà ti gbà pé ó ti resign torí wọ́n ti fẹ́ lòmíì sí ipò yẹn tó tí mò ń sọ yé wa. àbí o honestly speaking a lot of atrocity ló jẹ́ ṣe ó ní fídíò kan náà tó ṣe ń gbà yẹn tó bú gbogbo àwọn tó wà lamẹ́ríkà tó lóun ò lè gbé amẹ́ríkà tó ṣe ìlànà tán wá ń ṣe lamẹ́ríkà ni wọ́n ń fọbọ́ wọ́n ń sọmọ ọ̀dọ̀ wọ́n lọ ń pọ̀ dí fáwọn arúgbó òun ò lè ṣerú eléyìí òun padà sílé o ẹnìyẹn ló ń sunkún kiri tó ń jà ń sìn pé ẹ̀yàn kan ò jẹ́ kó very funny very funny. ẹ wo ok ó dà Elédùmarè akọ wa mọ̀ ṣe nítorí pé kò sọ́nà ẹ̀dá èèyàn kankan tó lè sọ pé báyìí ló ṣe máa jẹ́ àbí báyìí ló ń ṣe ṣe Elédùmarè nìkan òun ló lohun gbogbo lọ́dọ̀ ìkáwọ́ ẹ̀ ìkápá ẹ̀ la kó gbogbo nǹkan sí àmọ́ Elédùmarè á kọ́ wa mọ̀ rìn á kọ́ wa mọ̀ ṣe àmẹ́nì kankan lọ́ta o àbẹ́nì kankan padà àjẹgbèrò kú sẹ́nikẹ́ni gbogbo wa lórí ìkànnì àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àti gbogbo àwọn olólùfẹ́ wa àti gbogbo Afẹ́nifẹ́re tí wọ́n padà wo ètò yìí àgbèrò kú àgbèrò láabi sẹ́nikẹ́ni ẹnikẹ́ni tó bá wá pòrí wa níbi àbí tó bá ro èrò kú sí wa orí ara wọn ni wọ́n fi gbé o láṣẹ Èdùmàrè o àṣẹ ọ̀run gùn o àmì òróró mo fi ń sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi ni o ẹ̀mí ò sọ̀tọ̀ bẹ́ẹ̀ lómi o oníkálukú ló mọ bá ṣe rán ló dẹ̀ mọ tó ń wáyé wá ṣe èmi mọ tèmi ó ti dá mi lójú pé mo mọ tèmi mo mọ tèmi àfẹ̀sìn kankan rán mi pé kí n wá preach ẹ̀sìn kankan fún anybody àmọ́ ohun tó rí rán mi sí ìran mi òun lèmi ń ṣe yìí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.